Orúkọ mi ni Chief Raphael Sunday Awoyale tí í ṣe Asánlú Aláran ti ìlú Àràndùn. Ìlú Àràndùn ni a wà bá ṣe ń sọ̀rọ̀ yìí. So mo wà ní ipò karùn-ún ní sí kábíyèsí láàrin ìlú Àràndùn yìí. Ẹ ṣé. Ìlú Àràndùn oríkì wa gẹ́gẹ́ bí kìnìkan yán àárín kan ni wọ́n sọ pé aláàrán òjì àdàpọ̀ láṣẹ lọ́jà àwì eégún ń jó aya máa jó. Ère tẹ́ ẹ rí òun ìwì ni tí a máa ń lù fún gbogbo ìlú ní jó, gbogbo ìlú wa ló máa ń jó ní àkókò ìgbà tí a bá ń ṣe bí ọdún eégún ní gbogbo ìlú máa jó. Now àwọn ère mẹ́tẹ̀ẹ̀ta àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tí wá rí pé ó dúró papọ̀ tó rọ̀ mọ́ ère yẹn, ìlú yẹn ilé tèmi ni àti ní ilé agboolé tèmi Òkè Àjà, ilé Asánlú, ibẹ̀ ni a ti ní ìlú yìí tó sì yà sí pé a máa lù fún ìlú, ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lù ìlú yìí èèyàn mẹ́ta ló lórí ọ̀fẹ́ sí láti lè lu ìlú yìí torí ìlú mẹ́ta ni. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ó lù ú gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé àdàpọ̀ láṣẹ lọ́jà àwì eégún jó aya máa jó. Fẹ́ràn pé ó ti túmọ̀ sínú pé bàbá ń ṣe eégún gbogbo àlàájọ jó ijó ìwì nìyẹn. Ìwì ọ̀hún ni ère tẹ́ ẹ rí pé wọ́n gbé kalẹ̀ sí tó wà yẹn. Gẹ́gẹ́ bí ìrìn àjò ilẹ̀ Aláran tá a wà yẹn, a wá láti Ọ̀yọ́ wá àwa ará Àràndùn yẹn àtọ̀yọ́ láti gbéra. Kì í ṣe Àràndùn náà la wá ṣètì o àti tẹ̀dó sí ọ̀pọ̀lọpọ̀ bí kó tó di pé adé bí dúró. Gbogbo àtàwọn tó yẹ pé tá a bá kò ní Ọ̀yọ́ tí í ṣe àṣà ìbílẹ̀ tá a bá kò ní eégún. Àrán ló lé eégún. Èmi sì ni aṣáájú gbogbo èmi ní sàánú gbogbo èmi ni mo ń darí gbogbo eégún ilẹ̀ Aláran yìí lọ́wọ́lọ́wọ́ nígbà tí mo wà ń bẹ̀. Àwọn bàbá wa tó ti lọ wọ́n wà nípò tí mo wà yìí àwọn ló ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tó kàn mí èmi náà ni mo tún darí ẹ̀. So òní ó rọ̀ mọ́ ti ìwì yẹn àgbékò bá a kó láti Ọ̀yọ́ wá ni àtọ̀yọ́ wá ló ti bá a kó ṣùgbọ́n ọ̀dẹ̀dẹ̀ tí agboolé tiwa tí sí Òkè Àjà ilé Asánlú ibẹ̀ ni wọ́n ti lu ìlú yìí. So la sì jogún títí di ọjọ́ ìní tó yẹ pé a sì ń lù. Bí a bá fẹ́ ṣe eégún báyìí a gbọ́dọ̀ rí pé ìlú yẹn àgbéjáde gbogbo àwọn eégún tó bá jáde àti ẹlẹ́wẹ̀ ni o, àwọn tó máa ní kíní nìdí ni o, àti àwọn tó ní kíní oríṣiríṣi eégún wọ́n gbọ́dọ̀ yí àwọn èèyàn náà tó wá yí káàkiri jẹ́ gẹ́gẹ́ bí àṣà tó sì yà sí pé a nígbàgbọ́ pé ó ń so èso rere fún ìlú wa. Bẹ́ẹ̀ ni a máa ń ṣe ọdọọdún la máa ń bọ a máa ń pè ní Òkè Mélú, ọba Mélú ni o ṣùgbọ́n kó lè yí àwọn èèyàn láti máa ń pè ní òkè torí pé òkè ni ó lọ tẹ̀dó sí. Èèyàn bá ẹni níjọ́ kó tó di pé gbà tí àkókò kan tí ó ti dàgbà ó ti dògbó. Fẹ́ràn pé àwọn míì kàkà ní pé kàkà kílẹ̀ kú ilé òòṣà wọ́n wà gbéra wọ́n lọ tẹ̀dó síbi kan gbà níbi tí wọ́n tẹ̀dó sí òun dáadáa ni pé àwọn èèyàn rẹ̀ yóò ti sàsọtẹ́lẹ̀ ibi báyìí ó lọ síbẹ̀ o ẹ gbọ́dọ̀ mọ wá sìn níbẹ̀ ní ọdọọdún. So ọdún mẹ́ta la máa lọ sọ́run ṣùgbọ́n bó sì wà lọ́run la àtúngbé sí àárín ilé tá a tún máa ṣe àdúrà níbẹ̀. Àdúrà tá a bá sì ń ṣe à á ṣàdúrà fún ìlú, à á ṣàdúrà fún ilé wa, à á ṣàdúrà fún ọlọ́dàn ni. Kódà tó bá ó máa yọ sẹ́lòmíì pé dandan kó lọ ṣe bọ òkè yẹn. Tó bá lọ bọ òkè yẹn nígbà tá a bá pa nǹkan tá a pa síbẹ̀ dandan ni pé ìwì yẹn ó gbọ́dọ̀ gba ẹ̀jẹ̀ sára gẹ́gẹ́ bí àṣẹ. So òun ni ó jẹ́ kí gbogbo tá a bá ń béèrè ó jẹ́ kó máa rí bá a ṣe ń béèrè tó máa àṣẹ yẹn ó máa kíní ó máa lọ sílé àṣẹ fún wa. Ṣe rí gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ ọ̀rọ̀ ilé ayé ìní wọ́n gbé gbogbo àlàgbà ẹ̀sìn ti òyìnbó tá a gbà wọlé tí òyìnbó ni gbogbo ìta ń ṣe bí pa à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ sí mọ́sálásí à ń ṣe kíní àgbà láti ilẹ̀ òkèèrè ni. Ẹ̀sìn wa ní ọ̀ríjìnà tó yẹ pé àkọ́kọ́ mọ̀ òun ni ẹ̀sìn àbáláyé tí ṣe àṣà Yorùbá tá à ń ṣe lé irú tí mo ń tọ́ka sí yìí. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn ń wọlé dé òun ló jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sá kúrò ńbẹ̀. Àṣà kò sí bí èèyàn ṣe lè sá fún tó bá lọ́ọ̀ ní ṣe kíní nǹkan tí orò tí wọ́n ṣe ní ilé ẹ̀ tàbí ọ̀rọ̀ ní ṣe ní orò tí wọ́n ṣe nílùú ẹ̀ dandan ó lè yọ sẹ́lòmíì pé dandan àbíkọ́ lọ ṣe tí wọ́n ṣe nílùú yín àbíkọ́ lọ ṣe tí wọ́n ṣe nílé yín kó lè rí ọ̀nà àbáyọ fún ohun tó ń dà ọ́ láàmú yìí tó bá wá ṣe yóò wà ní breakthrough. So látàárú ẹ̀ gbogbo ẹni tó wá pa wọ́n lẹ́ni tó bá ọmọ tó gbàgbé ilé ni ó àpòyà ló sọ́kọ̀. Ẹnikẹ́ni tó bá yẹ kó bá ti ń tẹ̀lé ìrìn àjò táwọn baba alábaba wa ti ń rìn
dandan ni pé yóò máa rí ẹwà ojú rere ìlú àti ti agboolé wọn, so kò ní sí wàhálà kankan bó ṣe wò kéré mọ́. So àwọn tó ń sá fún kí wọ́n má gbàgbé ilé, kí wọ́n máa rí pé àwọn ń ṣe ètò yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ, so ó jẹ́ nǹkan tí mo kàn ní sọ fún wọn gẹ́gẹ́ bí ìmọ̀ràn. Orúkọ tèmi ni Chief Raphael Sunday Awoyale, Asanlu Aláran ti ìlú Àràndùn, agboolé Òkè Àjà, ilé Asanlu. Èmi ni mo ń darí gbogbo eégún tí wọ́n ṣe nílùú Àràndùn. Láìsí ebi Asanlu ò ṣẹ́gun, ìlú ò ṣẹ́gun, tó torí ìdílé nǹkan ó jẹ́ dandan fún mi láti tẹ̀síwájú lórí ìrìnàjò pé kí n máa ṣe ojúṣe mi.